Afa we Islam. Hey. Afa we Islam. Hey. Afa we Islam. Ọ̀rọ̀ ńlá ní ìgbà mú jáde. Afa we Islam. Nǹkan dé o. Nǹkan dé o. Gbogbo ayé ń ké o. Kí ló ṣẹlẹ̀? Afa we Islam. Gbogbo ìlú ń ké o. Kí ló ṣe wọ́n? Afa we Islam. Gbogbo ìlú ń dààmú o. Kí ló ṣẹlẹ̀? Afa we Islam. Ẹ ń sáré kàbàkàbàkàbà tí wọ́n kọjọ́ sí ó ti wá ṣẹlẹ̀ báyìí Nàìjíríà o. Ọlọ́run là wá ní o. Afa we Islam. Sérílẹ̀-èdè ní mo bí yín. Ṣé erílẹ̀-èdè rẹ̀ yìí táwa wà ń bẹ̀ yìí mo bí yín. Nígbà tá a bá ti rókọ̀ míì fún orílẹ̀-èdè náà lápò yìí tí bá wá ń ṣe orílẹ̀-èdè lásọ. Afa we Islam. Ọ̀dà ṣé àwa tá a wà ní Nàìjíríà sáà sí ayé wa. Àṣì ayé wa. Nbo la ti wọ̀. Aláàsì lúwọ̀ ẹ̀ sì ń pẹ́ ẹ wí. Wọn ò ní mú wa ní ìgbà tá a bọ́ ẹnìkan. Ebi náà tiẹ̀ níyàn sọ̀rọ̀ jákè. Nígbà tí oṣù oúnjẹ nínú ẹ̀yẹ̀ lèyàn máa. Ìgbà kan máa pé ẹ fomi fà sókè ìsín gan ni. Omi gan ọ̀fẹ́ ká tí ó fà sókè báyìí. Omi agbọ́dọ̀ pọ̀jù. Oúnjẹ gidi ni ẹ fi fẹ́ sọ̀rọ̀. Omi agbọ́dọ̀ pọ̀jù náà lọ. Èèyàn nígbàdùn bí wọ́n ṣe lè okay. Ká tó wá pé àwọn kan láàmú adákọ tàwa ara wa gan ju tiwọn lọ. Ọ̀dọ̀ ẹ̀ sọ tàwọn ara wa. Àwọn tí ń gbọ́ wa nílé fẹ́ gbọ́ tàwọn ara wa tẹ̀ wíwùn torí tẹ́mi bẹ́ẹ̀ ọyẹ sọ tàwọn ara wa tẹ̀. Tàwọn ara wa ni pé bíjọba bá ní ẹyọ kan ló ṣe hùn àwọn ara wa wà ní sẹ́yìn pé àti àwa tiwa ní sí ó ti ju ti. Bẹ́ẹ̀ni. Tẹni ó dalé là wá ń sọ ẹni wọ́n dalé lọ́wọ́ àwọn ni ẹ̀hẹ́n tó táwọn fẹ́ tẹ́lẹ̀ náà ni nígbà tí ò sí fẹ́. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àti ronsimọ́ntì tó ṣe pé àti bí ìjẹni ní tí ń lọ kó pamọ́ nísìn. Tí ń lọ kó símọ́ntì pamọ́. Owó tí ń ṣe. Ara wa nu o. Àánú. Kéèkan bàbá Tinubu o. Kéèkan Ramani Abdulrasaq o. Ẹbí tí wọ́n ń lẹ̀ náà. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń ta fi ṣàǹfààní nínú oníbo ti rà á òun lọ kó pamọ́ ni o. Kó tún wọ́n sí i. Kó tún wọ́n sí i. Ó ń símọ́ntì ń ṣe tiẹ̀. Àwọn olóúnjẹ ń ṣe tiwọn. La ilaha illallah. Kálukú wá dúró mùsíbà pé ìní gbà. Àwọn kan sì ń bẹ kò yẹ kẹ́ ẹ fọ̀rọ̀ lọ wọ́n ojú èèyàn mọ́ fọ̀rọ̀ lọ. Yóò mọ bẹ̀rù ogun ní àbádébẹ̀ wọn pààyàn ni. Afa we Islam. Ẹni tó bá jẹ́ òun kèéta ẹ mọ́ fọ̀rọ̀ lọ. Òun ọ̀fẹ́ dáadáa fún ọ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Afa we Islam. Nǹkan dẹ́sẹ̀ a lọ ra jẹnẹrétọ̀ mọ́sálásí wa. Abádébẹ̀. Jẹnẹrétọ̀ yìí tó bàjẹ́ tá a lò gbóni ara 35. Irú ẹ̀ náà la tó wá fẹ́ rà fa. Wọ́n bá ní 250. À ń kówó lé lọ́wọ́ tó kó rìsíìtì fáwa tán ní bá ń pè ọ wá pè Èkó. Ọ̀gẹ́nẹ̀ mẹ́gà gọ̀ǹdín gàǹgó. Édín kì í já gàǹgbọ́ndọ́. Àṣẹ ń béèrè pé èlò jẹnẹrétọ̀ dà o. Ọ wá ní ọ̀gá this generator wey you buy you get luck o. You get luck o. You don turn to 290. Àwọn tọ́lọ̀ ra kíní tètè yá gbé kíní sínú ọkọ̀. Ẹ wá gbọ́. Lẹ́nu sin dáhùn rajà. Tí n bá sọ fún yín pé ni tó lẹ́sẹ̀ lọ́kì òun tí n bá tún sọ pé ó tún sọ ọmọlúwàbí ẹ wà ní sáwò. Ẹ sáwò. Sẹ́yìn pé ọmọlúwàbí náà kò sí. Bẹ́ẹ̀ni. N tó lọ wọ́n tọ̀dọ̀ ti wọ́n. Bẹ́ẹ̀ni. Àwa gbọ́ làbárí pé nílùú kan ní Nàìjíríà wọ́n ti kó aṣọ béèlì lọ́dọ̀ rẹ̀ wọ́n ti wá sanwó tán wọ́n wá ń kó sísàlẹ̀ tí àwọn tí ọba wọn kó sínú mọ́tò wọ́n sì pè padà pé ẹ wá gbowó yín ó ti ju yé wọn lọ. La ilaha illallah. Wọ́n sì gba ọjà padà. Àbẹ́ ọ̀sán n ò ní gbà á máa rọ dànù ọkọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ dákun ẹ wáyé ṣé ayé ṣé ìlú ni ṣé orílẹ̀-èdè ni ṣé kọ́ńtírì ni. Ó tó kan tìjọba tí àwọn dá lẹ̀ tàwọn ará wa ó ju tiwọn lọ. Àwa aráàlú ti wá ju tiwọn lọ. Ẹlòmíì múra mùsíbà fẹ́ni kejì rẹ̀ ni.
àwọn jọmọ sí àgbákò fara àwọn lọ́dún. wọ́n rí pàwẹ́ mọ̀ báyìí ní ẹlòmíì wà lọ kó ẹ̀wà olóyin wọ́n á lọ kó pamọ́. kọ́dé èyí tó jó ṣúgà. èyí tó jó ṣúgà náà ẹ̀wà wọ́n lọ kó pamọ́. kọ́dé èyí tí ò ní kankan wọ́n wá lọ kẹwà pamọ́. bẹ́ẹ̀ ló ń ráìsì náà ń kó pamọ́ pé àwẹ̀ ní bọ̀. bẹ́ẹ̀ bá wà ra nǹkankan lónìí wọ́n bá dọ̀la ọ̀la ní o. ọ̀dọ̀ la ń pẹ́ ẹ rà á láàárọ̀ ẹ lọ́rọ̀ lẹ́ ẹ lọ lọ́sàn-án. wọ́n ti gbọ̀n sí tiwa gan pọ̀. tọ́rọ̀ lu gan pọ̀. tiwa gan pọ̀. afẹ́ ìwàsílámù. tọ́ba yẹ kọ́ mọ̀lẹ́rì kékan tiwọn ni a lè pawọ́ pọ̀ a lè jà kí n tó wá programme yẹn kí n kala wàláhi alazim kí n ti mo rò lẹ́mìí ni pé kí là ń lọ wí lọ́hùn ní. èmi èyí bí abdulaziz mo ní kí là fẹ́ wí báyìí. kí là ń lọ wí lọ́hùn ní wàláhi mi ní wọ́n ń dá kí là fẹ́ lọ wí ní. ṣé òdi pa nǹkan ń pa lọ. àbí bí wọ́n tiẹ̀ ń gbọ́ bí wọ́n gbọ́ àmọ́. àwa tá a jẹ́ tálíkà ìtọ́kàn wa àmú. àwa tá a jẹ́ tálíkà èyí tá a fi mọ̀ dẹ̀ fún ara wa à ń fà lé. ẹni ọjà làáfà òun náà ń tọ́kan tiẹ̀ ń bẹ̀ kọ̀yà sí. kọ̀yà sí afọ ìwàsílámù. ọ̀rọ̀ wa lónìí tadullu ala bukai fuqara. bàbá wa gómìnà ọlọ́run ò ní pín yín pa ẹ dákun ọlọ́run ṣamọ̀nà yín. ẹ dákun ṣe àdúrà tẹ ẹ ṣe ń da. ó da àmì mo fẹ́ fi kinní kan kún. ẹ fi kún. ọlọ́run ṣamọ̀nà ẹ dákun tó bá kàn náà ni ẹ máa ṣe. ẹ dákun. tó bá kàn ni ẹ máa ṣe. ọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ sọ adéládùúgbò àwọn ajé tó kó sásánú wa ni àmọ́ bí ẹni àdúrà téèyàn ṣe àmọ́ rú ọ̀rọ̀ téèyàn sọ nísìnyí. kọ́dà mo tó àrò lẹ́nu. àtẹ̀sájà máa kéwú ká máa tú. mo tó àrò lẹ́nu. wọ́n mọ̀ yìí pé àwọn ká máa bá wí o. mo tẹ bá ní kí n dá sí màá ní kí n wí. afẹ́ wàsílám ẹjẹ́ a máa ké ká máa tú kún ọmọ pa àbẹ́ni kan máa torí o lásùgbà wọn wà bálù ẹ̀ kásùgbà ẹ̀ ń sálámọ̀dé wọn náà wọ́n kẹ́lu ẹ̀. àbí tá a bá sì parí eléyìí àbí tá a bá parí káfíń mọ́ ẹ lọ́sọ̀tàn Yusufu òun àti Sùlíyà àtàwọn ọba kan rẹ̀ àtàwọn ọba kan rẹ̀. àbí ká máa sọ̀rọ̀ Israel mọ̀ òun tẹ̀ ń bẹ̀ ń ta tẹ́lẹ̀ nípa nẹ́bí lọ Mọ́kà ọlọ́gbìn ní. torí àmọ́ tá a wí nísìn. àmọ́ bá ẹ bá lẹ́ sọ̀rọ̀ Israel Miraji bẹ́ẹ̀ bá lẹ́ sọ̀tàn Yusufu. a dọ́dọ̀ wọn àwọn òdodo ń bẹ ń bẹ. a fi kàn wọn. bàbá mi wá débẹ̀ mọ́lẹ̀. a ní de. tọ́ ètè mi tún wí. kọ́dà ní de. kọ́dà bá sọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ àlùwàlá ọ̀kẹ́jọba. dáadáa a sì sọ kí ló dé. aláìṣúdọ́ ọkọ̀ alàlẹ́ ìnsánì fìlíwàtò ní. ẹ dákun gbogbo ọmọ Nàìjíríà ọ̀rọ̀ wa lè gbọ́ lọ́wọ́ yìí. ẹ bá kó yẹn tọ́pọ̀ o. wọn kò yẹn o. kí yóò tiẹ̀ kọ́kẹ́ làmọ́lẹ̀ kí gbogbo yẹn yanjú. ẹ dákun jíìpù ní ẹsẹ̀ àgbẹ̀wá bẹ́ẹ̀ bá kó yẹn jíìpù tó ní èsì. ẹ wà kó yẹn tí ó pọ̀ gbogbo ẹni tó bá dá nǹkan mọ̀ ẹ máa kó wa lọ bẹ̀. ẹ máa kó wa lọ bẹ̀ yányán. torí kí nǹkan da la wí. ẹ máa wo ọlọmọdé ayé rẹ tí wọn bá mú wa ní ìsìn àwọn afa ẹni tí ọkọ kọ mọ sọ pé Ọlọ́run mú wọn àwọn afa ni. ẹni pé yóò láfa àwọn mùnàfíkì. àwọn àti afa làwọn àgbẹ̀ yìí àwọn mùnàfíkì Ọlọ́run mú wọn wọn kò tiẹ̀ tó ìbò àárín ṣé ká máa sọ ti ń lọ nùlù nísìn bẹ́ẹ̀ ni wá sí current affairs. ní wọn fi rí mi fọ̀rọ̀ lọ kéta. ọlọmọdé wọn fọ̀rọ̀ wọn lọ kéta. òun kò sí fọ̀rọ̀ lọ torí oore tí bẹlẹ ọ̀rẹ́ kọfẹ kò ní tẹ́lẹ̀. La ilaha illallah. kọfẹ kò ní tẹ́lẹ̀. afáwé wàsílám. náà wọn ká ọpọ́n yìí lọ́dọ̀ wọn. afáwé wàsílám. bàbá wa gómìnà ẹ bá wa yà síbi èlùbọ́. ẹ yà síbi ìrẹsì bàbá wa gómìnà Ọlọ́run jọ dáa fún yín. ẹ bá kọ́lé kankan lè ní ìsìn tó bá ní èsì tí gbogbo nǹkan bá dáa bẹ́ẹ̀ tí èèyàn bá jẹun yóò èèyàn ní ronú. olùwárí ó kú kanu èsì ọ̀hún ni. bàbá gómìnà Ọlọ́run jọ dáa fún yín ẹ bá wa yà sí ọ̀rọ̀ síbítù àwọn èèyàn sàn kú lọ ní. ẹ dákun gbogbo ntọ́ bá kàn lọ síbítù ẹ bá wọn ṣé káwọn dókítà náà ó jókòó ké sí ọmọ fẹ́ sí wọn. sẹ́ẹ̀ mọ̀ pé ntọ́ dẹ́jù tẹ́lẹ̀ oògùn lọ́wọ́ jù nísìn. oògùn lọ́wọ́ wọn jù nísìn ẹni tó bá fẹ́ já rọra lọ lẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ kan lọ́dọ̀ bàbá fi olú mọ ohun táwọn èèyàn rà. oògùn lọ́wọ́ nísìn. sátẹ́ẹ̀sì méjì wọ́n gbélé lómi lọ́wọ́ ọmọ gbọ́ 90,000 ọlọ́lọ́ mọ orú ọkọ̀ oògùn náà. kó oògùn yìí tó lọ àbí kéèyàn oúnjẹ. wọ́n wá ní yóò lò bẹ́ẹ̀ lóṣù mẹ́fà 90,000 lójoojúmọ́ ayé. gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́ dààmú kan sí kejì bí ọlọ́mọ ṣàánú yìí o. àmì o. wà lọ́sibítù náà wálé ara rẹ ọlọ́mọ sábà ṣàánú yìí àwa tá à ń rí igbé kí ọlọ́mọ dàdúgbò lẹ́sìn. kàmọ̀dé o àwọn ìyá tẹ bá lọ́nà gọ́ọ̀mẹ́ntì house tí wọ́n ń lé yín múnú mọ́tò ẹ má bu wọn o wọn kò sí tí wọ́n jẹ o. gbogbo àwọn bàbá tó bá wọṣọ dáadáa tó ra páàkì tì yín tó ní ẹ dákun ìyàwó mi bẹ lọ́sibítù tí ń rọbí ìyàwó kẹ̀kẹ́ ọ̀rọ̀bí ní tí ọjẹ́ ní wa ẹ fún wọn ní tẹ bá ní o. olójú aṣọ tí kálukú ń wọ̀ jáde nísìn. ọba lójú aṣọ tí kálukú ń wọ̀ jáde torí wọ́n dà tẹ̀lé ọ ní. èyí tó bá ti gara jù gbàgbọ́dá bá ti pọ̀ jù nísìn. bẹ́ẹ̀ náà ni wọ́n ti tẹ̀lé ọ sí. bàbá gómìnà Ọlọ́run ò ní pẹ́yìn páyọ́ sàmọ̀nà yín ẹ dákun ẹ bá wa yà sí gbogbo ẹ. ẹ dákun ẹ wọjà ẹ dákun ẹ wo rẹsì
ẹ dákun bàbá ẹ wo sẹ̀mú ẹ dákun ẹ wo èrè ẹ dákun gbogbo ẹ̀yin ọlọ́jà ẹ̀yin ìyá ọlọ́jà ẹ dákun èèmọ̀ yẹ rẹ̀ ńlẹ̀ díẹ̀ èèmọ̀ tẹ̀ ń han ayé yẹn rẹ̀ ńlẹ̀ ọlọ́run ní hàn yín náà lè mọ̀ ọlọ́run ò ní hàn yín lè mọ̀ ẹran tí àti sùn. nítorí awíbẹ̀ ni pé tó ọba mọ̀ náà tó kó kalẹ̀ tó ń ta àwọn míì ń bẹ tí ọ̀wọ́n bẹ́ẹ̀ ìwọ náà mọ̀ ìwọ lọ wọ́n fún ara rẹ̀ sọ́nà wọn wà ní béèrè ọlọ́wọ́n sàmọ̀nà yín ẹ dákun ẹ dẹ̀wọ́ ẹ̀ẹ́dẹ́gbà ń bẹ̀ yín ẹ dákun ẹ dẹ̀wọ́. àwọn lágbára kan o. lágbára kan níta lè wí náà là ń wí ẹ dákun bàbá gómìnà ẹ bá dé sí gbogbo ẹ ọlọ́wọ́n ò ní pín yín pa. afẹ́ ìwàsílám ọ̀rọ̀ wa láàárọ̀ yóò mọ̀ dá lérí ẹkún àwọn tálíkà. gbogbo àwọn àrànjú ta ẹ dákun ẹ rẹ júlẹ̀. ìdá asbahata fi nàìjíríà bẹ́ẹ̀ yẹn bá jí nílùú nàìjíríà tó sùn tó jí kúl kóńtà wọn yà sọ báyìí pé اللهم إني أعوذ بك من الفقر والكفر. اللهم إني أعوذ بك من الفقر والكفر. صلى الله عليه وسلم. afẹ́ wa dáhùn bẹ́ẹ̀ ni ọba rí tí ó jẹ tí ó rí tí ó mu tí ó rí tí ó náà yóò ti kèfèrí.